fẹ́ gẹ́gẹ́ gbé wọn kó ara wọn. inú oko tí Fúlàní ń dàbí inú oko bàbá. inú oko bàbá. náà mò ń gbọ́ yín yé mo kàn fẹ́ jẹ́ kí àwọn inú oko bàbá. Bàbá kí ni ẹ̀sùn tí wọ́n fi kàn yín gbẹ̀dẹ̀ àbáwọn tí wọ́n tì í mọ́lé sí wọn ṣe Yorùbá ni. Yorùbá ni wọ́n. àwọn agro rangers wọ́n wá gbé yín. Yorùbá ni wọ́n. wọn ò wá gbọ́ èdè yín. Ọ̀gbọ́n tèmi. no bóyá wọn ò gbọ́ èdè tẹ́ ń sọ. wọ́n gbọ́ wọn ò yá sí ni wọ́n ti fún wa lówó. ọjọ́ bẹ́ẹ̀. àwọn èèyàn ti fún wa lówó mi ò jẹ́ wọn ṣiṣẹ́ tèmi. inú oko tẹ́ ẹ dá fúnra yín. mo dá éka mẹ́ta àbọ̀ ni oko kájú yan éka mẹ́ta àbọ̀. ṣé tó bá tẹ̀ jẹ́ pé ńlẹ̀ lẹ́tí ẹ̀ fi ìsọ́ sínú oko yín náà ṣé ẹ̀ tó bẹ̀ láti sọ oko yín ni. Fúlàní wá wá nú oko yín ọwọ́ òun ni wà ń sa oògùn káàkiri yìí ṣe é ṣe pé wọ́n fẹ́ jẹ́ kí wọ́n mú yín kú nínú oko kan lè ráyè ṣe ohun tó wù wọ́n. Ọba akẹ́sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ alákòóso ẹgbẹ́jà sí Mákindé. Nílùú ọ̀rá náà. Wọ́n gbà wá o. Àfẹ́tàjẹ̀ sílẹ̀ la ṣe ń ké. Wọ́n gbà wá o. Ẹ dákun gbogbo ọmọ Nàìjíríà. Wọ́n gbà wá o. Àwa kan ń bẹ ìyá àbẹjọ olókèrè láti lọ́ra lóko mi. Àwa kan bẹ sísẹ́ ní kí yòyó títí gbé àwọn òrí àwa pa àwọn padà jí àwa gbé. Kò sí ibi iléeṣẹ́ ọlọ́pàá tèmi lọ tèmi ẹ sọ. Kò síbi tí mo lọ tèmi ọlọ tèmi ẹ sọ o. Àwa bí méjì kan bẹ sẹ́ti fókọ̀sì pé àwa lè sọ̀rọ̀ àwọn olùlọ́ra bẹ́ẹ̀ àwọn sì fẹ́ pa àwọn òrí wa pa àfúntà bá jí agbé gbogbo ọmọ Nàìjíríà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti kọmíṣánná for agric ẹ̀dàpọ̀ ẹgbà wá kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹgbà wá o ẹgbẹ́dẹ́ ní káfọ́ọ̀rù rán àwọn láti nílẹ̀ wá gbà wọ́n lálejò ní àsìkò wọ́n mọ̀ dùn orílẹ̀ tí wọ́n bá gbà ilé kí wọ́n dúró sí a lọ sílé kábíyèsí lọ́ọ̀dì tí ọdún yìí wọ́n sọ fún kábọ̀dà rẹ̀ wọnú oko wa mọ́ ṣùgbọ́n bí bá gbé agbára tó kó agbára fún wọn ni bá a ti tún bẹ níbi tó wà látàárọ̀ wọ́n tún pẹ̀pẹ̀ bàbá tí a ti bàlẹ́ wọ́n tún wú ẹ̀gẹ́ rẹ̀ fẹ́ràn ní ọ̀sán yìí lẹ́yìn ìgbà wọn tún pẹ̀ nìkan pẹ́kì ní páìpù epo pupa tí ń ṣe wọ́n ti wá wọ́n ti gé dàálẹ̀ wọ́n tún pẹ̀ nìkan wípé wọ́n ti tún wú ẹ̀gẹ́ tiẹ̀ náà dàálẹ̀ bá a ti bẹ níbi tá à ń bẹ ní ṣẹ́fídẹ́sì látàárọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀dá kan bẹ́ẹ̀ mi wá ṣe sàárà o ẹni tí wọ́n bá dájú fọ́ọ̀mù fún wa ẹ̀dá kan pèsè fọ́ọ̀mù olúlọ́ra o iṣẹ́ ògbó láti àdílé-iṣẹ́ o àdílé-iṣẹ́ àdísúkú kíkà o ẹ̀ ṣàánú wa ọmọ Nàìjíríà. ẹ̀yin náà fẹ́ sọ̀rọ̀ ẹ̀sùnmọ́ bí ẹ sọ̀rọ̀. ní ọjọ́ kẹ̀ńlá oṣù kẹta yìí ni wọ́n jẹ oko tèmi ní agogo mẹ́jọ alẹ́ ni mo dà lóko tí mo sì tírèsì màálù àṣàbí títí tí mo bẹ́ẹ̀ dé bùdó ní tí ó sì jẹ́ kí n yọjú sí bùdó ní pé tí àṣàbí bẹ́ẹ̀ fojú kàn mí yọ gbẹ̀mí mi èmi nìkan mo sì wà lóko ń jọ ìbò dijọ́ kejì mo lọ pé àwọn agbódejà wọ́n wá gbé àṣàbí dé bẹ́ẹ̀ ó lóun kọ́ lóun jẹ́ kó mẹ́ni tó jẹ oko títí tẹ̀ di wákàtí àṣàbí ọ̀sọ́ ẹni tó jẹ ẹgbẹ́ yẹn ni o. àwọn agbórinjà náà sì sin ẹ̀kan lórí ẹ̀ mọ́. afọ́jú lọ dá oko yẹn gan tẹ́tì kú gbogbo ẹ̀gbẹ́ wọn. ẹ máa mú dání báyìí ẹ máa mú dání kí ẹ máa yọ́lẹ̀ ẹ̀kọ̀ọ̀kan àgbà ti gbogbo tí ìyẹn gbọ́dọ̀ máa ṣe irú iṣẹ́ báyìí kí wọ́n lẹ̀. wọ́n kú ni tó ń tẹ oko ọbẹ̀ ewédú. Ó lágbára o. tó ń tẹ ewédú ní àbàjẹ́ kẹlẹ̀gbẹ̀ nítorí wàá dùn mí fún àwọn agbódejà ní pé njọ́ ọmọ kọ́kọ́ mú wọn lọ olùsí wọn ní kí n bu fún àwọn ewédú. ẹ má sọyún báwọn ẹ má sọyún báwọn ẹ má sọyún. ẹ̀yin ọmọ Yorùbá bí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí nípa àwọn Bororo Fúlàní ìyàn tó dènà ráyàn ọjà wá nílọ́ra rí gbogbo oko tá à ń dá àwọn ni wọ́n ń jẹun òjì àrò ń jẹ mọ́ rárá bí ti wulẹ̀ mọ́ wọ́n ń sọ fún wa wípé igi tí wọ́n àwọn bàbá wa gbin bíi igi màláì náà wọ́n gbin gẹdú torí àwọn ẹran wọn lè bá àwọn rẹwé tútù jẹ gbogbo rẹ̀ ni wọ́n ń bẹ fún àwọn àparun tí ń bẹ ń padà tá a bá kọ́ fìṣẹ̀ tí wọ́n pè ní wọ́n lò sí gbogbo ẹ̀ wọ́n ti bàjẹ́ tán tá a bá wá ti àgbẹ̀ sú tá a bá gbé sú tá a gbé ebú tá a lọ rà wípé ká lè mọ rí sùn jẹ ní àwọn ọdún. I never looked back and I don't regret a moment. ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ jágbọ́n látẹnu wọn ẹ kúrò lẹ́sà. Ta ni yóò sọ̀rọ̀ gan-an ẹ̀yin ni ta ni Awóyalé ẹ̀yin lẹ fẹ́ sọ̀rọ̀ àbí ẹ bá ń gbàdá àbí kẹ́ jókòó láàrin wọn báyìí jókòó láàrin wọn
orúkọ yín àti tó ṣẹlẹ̀ gan ní pàtó. Orúkọ mi ni Awóyalé Samuel Olúyẹmí láti ìlú Ìlọra. Níjẹta tí bàbá lọ sóko. Bàbá wo? Bàbá Pópó Ọláyíọlá. Bàbá lóko láti lọ nú ṣàkàṣù nínú oko wọn. Tó bàbá nígbà táwọn dóko, àwọn ti bá wọn Fúlàní nínú oko àwọn. Báwọn ti wá yọ lọ́ọ̀kan, ní a bá ń sọ fáwọn pé àwọn pẹ́ ẹran àwọn, àbá ń pẹ́ ẹran pípa báwo ni, ní wọ́n ń pèsè bí ògùn tí ìwọ́dà oko ni. Fúlàní náà lọ bẹ̀rẹ̀ tí ń sa ògùn. Tó bá dúró bí báyìí, yóò sa ògùn. Tó bá bọ́ bẹ̀rù yóò sa ògùn. Àwọn ò da ògùn sóko àwọn ọmọ kankan nípa ògùn. Ìyẹn ti ń sọ lọ́pọ̀ pẹ́ náà lọ́ba pe àwọn agbórinjà bá dé ìyẹn bá dúdú bàbá ìyẹn àwọn tó wà ní Ọ̀yọ́ àtọ̀yọ́ ìyẹn ti wá gbé àwọn bàbá wá sí Ìbàdàn ìyẹn lánàá tó ibẹ̀ ní àwọn bàbá sùn lánàá títí tó fi èdò ní kó tó di pé gbogbo ẹgbẹ́ àgbẹ̀lọ́ba bàbá ìyàwó àtàbúrò wọn àmẹ́tẹ̀ẹ̀ta bí ẹsẹ̀ gbé wọn nínú oko nù pé bàbá ní ọ̀dà òkú sí inú oko. Inú oko ta ni? Inú oko bàbá inú oko ara ẹ̀ bàbá tó tó bàbá Pópó Ọláyíọlá inú oko bàbá gangan ni o ibùdó tí wọ́n sì jìnnà gidi sínú oko bàbá. Inú oko bàbá. Bẹ́ẹ̀ni. Fúlàní sọ pé bàbá da oògùn sínú oko. Ẹ gbà mí. Fúlàní Fúlàní ní sì wá ń sa oògùn àwọn oògùn tó ní ẹ̀dá òun náà ní sà. Àwọn adigun àbọ̀ máa tẹ̀lé wọn. Sẹ́ríkì yòyó. Lórí oko ẹni Sẹ́ríkì yòyó nílùú Ìlọra bẹ́ẹ̀ náà. Ó ń gbé ní abúlé ẹlẹ́mọ. Wọ́n wá pe agro rangers àwọn wá gbé bàbá wọ́n wá ti bàbá mọ́lé. Bàbá náà jẹ́ gbé wọ́n gbé bàbá wọ́n gbé ìyàwó wọn wọ́n gbàbúrò wọn. Kí ló sọ kọ́ ìyàwó àti àbúrò wọn ṣe? Bàbá mú ìyàwó wọn lóko táwọn lọ ọ̀sà kásù wọn lọ ọ̀sà àbúrò bàbá náà lóko tiwọn náà oko yẹn wọn ò jìnnà síra wọn ẹ̀fẹ̀ gẹ́gẹ́ gbẹ wọn kó ara wọn. Inú oko tí Fúlàní ń dàbí inú oko bàbá? Inú oko bàbá. Náà mò ń gbọ́ yín yé mo kàn fẹ́ jẹ́ kí àwọn inú oko bàbá bàbá kí ni ẹ̀sùn tí wọ́n fi kàn yín gbẹ̀dẹ̀ àbáwọn tí wọ́n tì í mọ́lé sí wọn ṣe Yorùbá ni? Yorùbá ni wọ́n. Àwọn agro rangers wọ́n wá gbé yín. Yorùbá ni wọ́n. Wọn ò wá gbọ́ èdè yín. Wọn ò gbọ́ tèmi. No, bóyá wọn ò gbọ́ èdè tẹ́ ń sọ. Wọ́n gbọ́ wọn ò yá sí ni wọ́n. Mo kíwá gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́ mi àbí tẹ́ ti ń wò mí. Orúkọ tèmi ò yí padà rárá. Yèyé dára kòwé kòkòkòkò. Ó ní mò ń jẹ́ ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ yín ìran mi. Ẹ̀yin ọmọ Yorùbá máa ń pọ̀rọ̀ ìlówó ó máa ń lárónù. Àbẹ́yìn ò máa gbọ́ ni. Bàbá oníbàbá lórí oko ẹ̀. Àbí kí là ń wí gan-an? Ṣebí àwa náà la sọ wípé kí wọ́n lo ọ̀nà ìbílẹ̀ kí wọ́n fi protect ilẹ̀ wọn. Definitely àwọn bàbá yìí ń gbọ́ nǹkan tá à ń sọ. Ṣé okay ẹni ẹlẹ́ni torí kí oko má gbiná kí nǹkan má bàjẹ́ tó wá ró oko ẹ̀ àbí ó fi nǹkan ààbò láti protect oko ẹ̀. Ṣé ó ti jẹ̀bi? Tí Bororo wá dìde ó wá lọ mú àwọn èèyàn kan wá arrest bàbá àti ìyàwó àtàwọn ọmọ lórí oko ẹ̀ lórí nǹkan ẹ̀. Ẹ ti ẹ̀ dúró kí ni mo wí gan-an? Àbẹ́yìn ò gbọ́ nǹkan tán wí ni. Èyí tó fọ́nì jù ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́rìn ẹ ṣàánú ayé mi. Wọ́n ní àjò tí bàbá ṣe láti protect oko wọn. Wọ́n ní Fúlàní Sẹ́ríkì tó ń sọ yayó àbí kí náà pé ibi tó wà ibi àyè tiẹ̀ jìnnà gógógógógó síbi tí bàbá yìí wà ó sóko bàbá yìí o. Ó wá lọ sóko bàbá. Ó sọ pé kí bàbá máa tẹ̀lé òun lẹ́yìn gbogbo nǹkan àjò tí bàbá ṣe sínú oko wọn. Wọ́n ní Fúlàní mú nílẹ̀ báyìí. A tún tẹ̀síwájú a tún mélé náà báyìí. Ṣé ti wá rí pé wọ́n bá wa mu ní kékeré? Ṣó mi ò ní tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu báyìí o. Ẹ jẹ́ àgbọ̀. Ti fún wa lówó. Àwọn ọjọ́ bẹ́ẹ̀. Àwọn èèyàn ti fún wa lówó. Mi ò jẹ́ wọn ṣiṣẹ́ tèmi. Inú oko ẹ dá fúnra yín. Éka mẹ́ta àbọ̀ ni oko kájú yan. Éka mẹ́ta àbọ̀. Ṣé tó bá tẹ̀ jẹ́ pé lẹ́tí ẹ̀ fi ìsọ́ sínú oko yín náà ṣé ẹ̀ tó bẹ̀ láti sọ oko yín ni? Fúlàní wá nú oko yín. Òun ni wà ń sa oògùn káàkiri. Ṣé ṣe pé wọ́n fẹ́ jẹ́ kí wọ́n mú yín kúrò nínú oko kan lè ráyè ṣe ohun tó wù wọ́n? Wọ́n ti fẹ́ gbogbo wa lọ́wọ́ pátápátá nílùú Ìlọrin. Tí a bá ti ṣe náà, àwọn agbófinró ni wọ́n wà máa fi dẹ́rù bà wá. Àwọn ọ̀sán tí màlúù bá ti kú, wọ́n máa láṣẹ Ìlànà ìkọ̀sọ́ náà mẹ́fọ̀ wa láti mágídí tàbí dáhùn àgbòkúta. Wọ́n ti fẹ́ lé wa kú pátápátá. Wọ́n ti fẹ́ gbogbo wa
nílẹ̀ bàbá yín náà. ṣé ẹ ti gbọ́ báyìí sìn ṣé ẹ ti gbọ́ bàbá Ọbásanjọ́ torí president Bola Ahmed Tinubu èmi ò lọ́tà láàrin gbogbo ilẹ̀ Yorùbá wọ́n bá ṣe dáadáa àá pariwo ẹ̀ síta tẹ ọ̀dọ̀ tèmi ni wípé bá a bá ṣe rojọ́ ìkà fáráyé bá a bá ro tó lóore náà kò pọ̀ jù náà so bó bá géètì ẹ̀ ráìtì èmi á sọ president Bola Ahmed Tinubu wọ́n ní pé ó ti di woro sí woro báyìí o kí ni kí wọ́n declare àwọn míì nífẹ̀ẹ́ pé tán àwọn terror wọ́n ní treat kidnappers àbíká tí ẹ wí ni no àwọn kankan wọ́n wà tí èèyàn gbọ́dọ̀ sọ lórí fídíò lórí YouTube tó lè dá gòbí lẹ̀ bàbá Tinubu ó ní kí wọ́n treat gbogbo ajínigbé àti àwọn tí wọ́n fi pa àwọn darandaran ó ní kí wọ́n kán treat wọn gẹ́gẹ́ bí ọ̀daràn àgbáyé ó ti yé yín ọgbọ́n ló gbà o ọgbọ́n ló gbà o àìdíà lẹ nídìí o bàbá Tinubu ní gbogbo anybody tó bá jíyàn gbé àbí tó ṣe ìwà ìpáǹle darandaran wọn pé kí wọ́n declare wọn ní darandaran àgbáyé àwọn terror ṣé ó bàdì ni ṣé mo wípé ti pé tí ìwọ àti mi ta tẹ́ ń pariwo wípé ó yẹ kí federal government kan ti invite Gumi àbí kan arrest Gumi because the way tí máa yẹn ṣe máa ń sọ̀rọ̀ ó máa lójú ti tèmi ó máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé kí wọ́n tó káwọn darandaran wọ̀nyí kan tó lọ ṣe ọṣẹ́ ní anywhere wọ́n á ti jẹ́ kí Gumi mọ̀ wípé ìjọ báyìí àsìkò báyìí àwọn fẹ́ ṣe nǹkan báyìí so ìdí nìyẹn and I'm very sure wípé tí wọ́n bá ti san ransom ṣe mọ̀ pé Gumi ló máa lọ láàrin àwọn méjèèjì definitely a níye percentage tó máa tẹ ọwọ́ Gumi báwo ni odidi ìjọba Buhari àṣọyù ọdún 8 gbáko wọn ò rí nǹkan kan ṣe sí Gumi wá sọra ẹ̀ di Ọlọ́run mọ́ ìjọba Nàìjíríà lọ́wọ́ lórí àwọn onísùmọ̀mí Gumi wá halẹ̀ mọ́ odidi ìjọba president orílẹ̀-èdè wípé tó o bá ti jí anybody gbé ẹni federal government ní láti lọ máa fi owó bẹ̀bẹ̀ ni bàbá Tinubu wọ́n wá kẹsẹ̀ bọ ṣòkòtò kan náà pẹ̀lú Gumi pé láyé dá padà sẹ́nu ẹ gbogbo ẹ̀ láti jọgbọ́ wípé henceforth ẹni ọmọ àwọn tó bá jí gbé ẹ má ever san ransom mọ́ Gumi ń pàṣẹ president ń pàṣẹ ẹjọ́ ta ni olórí orílẹ̀-èdè gangan lọ́rọ̀ kan ṣá wọ́n invite Gumi láti interrogate ẹ̀ pé okay o irú àwọn ọ̀rọ̀ burúkú tó jáde nígboro ẹnu ẹ̀ ìwọ ò tí ever mú idea wá lọ́jọ́ kan wípé ọ̀nà wo náà fi lè eradicate àwọn onísùmọ̀mí àwọn ajínigbé wọ̀nyí ṣùgbọ́n ìwọ máa fọwọ́ ra wọn lórí pẹ̀lú ìwà burúkú tí wọ́n hù Gumi ò ever condemn bí wọ́n ṣe máa pa àwọn èèyàn tó bá jíyàn gbé ṣé gbogbo èèyàn tó bá jí gbé náà rí padà ni bí wọ́n ṣe máa ń dáná sun villages ìtànà flag wọn bí wọ́n ṣe máa ń hùwà ìkà lóríṣiríṣi ìjẹ́yìn ti rọ́jọ́ tí Gumi ever condemn wọn no now ṣé ó yẹ kí irú Gumi yẹn kó máa rìn freely tó bá jẹ́ pé country tó normal ṣé ó yẹ kí irú Gumi yẹn kó máa rìn freely débi tí àwọn oníwèé ìròyìn Nàìjíríà wọn á máa tún invite ẹ̀ wọn á máa gbọ̀rọ̀ lẹ́nu ẹ̀ yìí sì rí báwí Gumi ní connection gbogbo Nàìjíríà pátápátá ọ̀rẹ́ gbogbo àwọn ex-president ó dẹ̀ pé ti president wọn ṣọ̀rẹ́ ó dẹ̀ pé Gumi àti bàbá Tinubu ó dẹ̀ pé bàbá ò gbàbẹ̀ tiwọn. ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn politicians nílẹ̀ Yorùbá pátápátá ni wọ́n wà báyìí pẹ̀lú Gumi both the past sorry now bàbá Tinubu ní gbogbo àwọn agbésùmọ̀mí pátápátá kí wọ́n ṣe kí ni tọ́wọ́ bá ti bà kí wọ́n ṣe kí ni kán declare wọn ní ọ̀daràn gbogbo àgbáyé ó ti yé yín ó ti yé yín bẹ́ẹ̀ yẹn kí ni ká tó wí ká tó fọ̀ òun náà sọ síbí yìí. President Bola Ahmed Tinubu has ordered the security personnel in the country to treat Ajinigbe as Tinubu said this on Tuesday during a Ramadan dinner attended by members of the Federal Judiciary
Judiciary. On Thursday, 7 March 137, school children were kidnapped from Lear Primary School and Government Secondary School, Kuriga in Kaduna. You see, bàbá sọ yẹn àfìgbà tí a dẹ̀ tún wá rí tí ẹjọ́ ìyẹn ni ò padà yé mi bí tá a bá dé. Ó ìwọ wá bí gbà náà kí ní ti pọ̀ jù ń bí kọ́lọ́ ń ṣàánú mi ń bọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe àlàyé yẹn lọ. Nígbà tí bàbá Tinubu sọ wípé bó ṣe máa jẹ́ nìyẹn, èmi rò wípé idea tó dáa ni tó yẹ kí gbogbo àti both present and past lawmaker, politicians, whatever you call yourself, kí wọ́n support President Bola Tinubu lórí kíní yẹn láti lè gbógun ti wọ́n. Báwo ni àwọn Gumi sọ pé àwọn Fúlàní, àwọn Bororo tó wá ń ṣe ìwà burúkú yìí, wọ́n ní kì í ṣe Fúlàní Nàìjíríà. Ẹ jọ̀ọ́ ṣe báwọn ló yẹ kó easy láti treat fuck up wọn jù. Báwo lẹ ṣe máa kúrò ní territory yín tẹ máa wá sí ìlú nílùú. Àwọn ẹni ẹlẹ́ni lórí láyé wọn tó ń kọjá àyè wọn. Tẹ wá fi wàhálà tẹ ń jí wọn gbé tẹ ń pa wọn. Till date Gumi ò kì í gbà kí wọ́n come bring èèyàn kan buy down. Ṣùgbọ́n wọ́n lè declare Kanu Nnamdi ní tí wọ́n lè declare this and that. Gbogbo àwọn tó bá wá ń dìde pé láti fún protection àwọn èèyàn wọn ẹ̀wọ̀n yẹn lè máa ní kán declare wọ́n ní láti lọ gbé wọn. Àbẹ́yìn ògbọ́n gbà tí wọ́n sọ pé kí federal government ó ní láti lọ gbé Ìgbòho. Torí pé ṣe Sunday Adéyẹmọ sọ wípé àwọn máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àgbààgbà láti ṣe kíni láti ṣe ètò ààbò tó péye fún àwọn ọmọ ilẹ̀ Yorùbá. Wọ́n ní Gumi ní wọ́n ní láti lọ gbé Ìgbòho. Àwọn náà dẹ́nà ní láti lọ gbé Ìgbòho. But the same Gumi yìí lo tó bá dé àwọn tiẹ̀ tó bá wá ṣe nǹkan àwọn ìwà burúkú tí wọ́n wù tí ọmọ Adéyẹmọ láwọn ta fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn fún ètò ààbò tó péye fáwọn èèyàn wa. Àwọn èèyàn yín tó jẹ́ aláìdá tó bá wá wọn àwọn èèyàn wa léèmọ̀. Ìwọ ló máa sọ pé kí gọ́ọ̀mẹ̀ntì kan máa sanwó fún wọn. Àwọn tó wá protect àwọn èèyàn pé kí àwọn sùmọ̀mí kan má ṣe wọ́n níkà oníkan lọ arrest wọn. Ẹjọ́ ṣé Nàìjíríà ṣe é normal? Mo kàn ń béèrè ni o. Èmi kàn ń béèrè ni kò ń ṣe ti ga o. Ẹni ẹjọ́ ẹ bá mi béèrè ẹjọ́ ṣé Nigeria government àti gbogbo past present everybody ṣé wọ́n wà okay? Ṣé ẹ ti ní brain touch? Torí ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́ náà. Bàbá Tinubu ṣe bí bàbá rẹ̀ ti ń ṣe ọmọ olódò òde àní ẹ bá mi wá ìlú tí bàbá wà sí àfìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ máa ìlú tó máa ń lù fún ọmọ olódòdó. Ó dẹ̀ pé ìlú yẹn náà máa fi pass message ó máa sink ni. Ẹ bá mi rìkọ́ọ̀dù ẹ̀. Ọmọ olódòdó ṣe bí bàbá rẹ̀ ti ṣe. Bẹ́ẹ̀ ni èyí tẹ́lẹ̀ fẹ́ ṣe wà lẹ́yìn mi lọ́wọ́ sí. Èèyàn tó bá dé torí ẹ bá pé a lọ́wọ́ sí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Bàbá Pópóọlá wọ́n protect oko wọn. Fúlàní tẹ̀lé bàbá lọ kó máa tẹ̀lé òun lẹ́yìn. Ó wá mú gbogbo nǹkan tí bàbá fi protect oko ẹ̀. Fúlàní wá ń bẹ̀rẹ̀ ó mú ní kankan one after the other. Ó ti lẹ́tìkẹ́ o. A jẹ́ wípé Fúlàní gan ti ṣògùn ju ẹ̀yin Yorùbá lọ. Wàhálà importables. Fúlàní ti ṣògùn kọjá bó ṣe yẹ. Wàhálà ti wà. Ogun Fúlàní fọwọ́ mú oògùn àbí kílẹ̀ ni mo wí. Ó tún wá kó gbogbo oògùn tán. Ó tún wá lọ pe ọlọ́pàá. Àwọn ọlọ́pàá tún wá lọ arrest bàbá nítorí pé ó protect oko ẹ̀ ní ọ̀nà ilẹ̀ Yorùbá. Ẹ̀yin pólísì tẹ́ lọ arrest bàbá Pópóọlá ayé yín ò ní dáa. Ẹ má bínú ẹ̀yin èèyàn mímí like láti ṣépè. Ṣùgbọ́n ẹ̀kọ̀ọ̀kan a ní láti máa wọ̀nyí lépè. Ibi tí ọ̀rọ̀ yẹn wá dùn mí dé, bàbá Pópóọlá yìí láti máa sọ wípé Yorùbá tún ni àwọn ọlọ́pàá tán kó wá arrest wọn. Wípé gbogbo àlàyé táwọn ṣe fọ́lọ́pàá wọn ò tiẹ̀ listen láti gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn. Sẹ́ríkì tí ó lọ bá wọn tó lọ kó ọlọ́pàá wá, ohun tí ó ní kí wọ́n ṣe òun ni wọ́n ṣe torí pé Sẹ́ríkì yẹn ti kówó fún wọn. Ṣọ́ṣẹ́ pé owó fún yín ni abalájọ lára yín táṣọ yín ṣe pọ́n. Ṣé ti rí ẹ̀yin ọmọ ìran mi? Ṣé ti rí bá ṣe máa ń ṣera wa? Ṣé ti rí bá ṣe máa ń ṣera wa? Ká bá ń sọ pé ká ṣe nǹkan ká fọwọ́sowọ́pọ̀ ká tún nǹkan ṣe nǹkan ti bàjẹ́. Àwọn ọmọ àlè kan níbì kan wọ́n á torí ohun tí wọ́n fẹ́ jẹ lọ́wọ́lọ́wọ́ wọn ò ní mọ̀ wọ́n á máa gbógun ti ohun tí àwọn kan ń ṣe tó ń sacrifice. What is the meaning of this for God's sake? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run inú tèmi á dùn tí mo bá lè mọ orúkọ méjì àbí mẹ́ta lára àwọn ọlọ́pàá tí ó lọ arrest bàbá Pópóọlá. Ẹ jẹ́ ká gbórúkọ wọn. Ẹ jọ̀ọ́ tẹ́ bá gbọ́ fídíò yìí
ẹ bá mi béèrè, ẹ̀yin tẹ́ bá mọ bàbá yẹn, ẹ bá mi béèrè lọ́wọ́ wọn. Èmi dára mo need orúkọ lára àwọn ọlọ́pàá tó wá arrest yín, ǹjẹ́ rántí orúkọ wọn, ẹ fún wa lórúkọ wọn ká pariwo wọn sáyé. Ó ti dá wa lójú gbangba wípé original ọmọ àlè ni wọ́n kì í sí lára wa. Ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ò ní máa wá nǹkan tó máa gbógun ti ọmọ ìran ẹgbẹ́ àjọjọ́ ọmọ Yorùbá. Sẹ́ríkì ń ba ayé jẹ́ fún àwọn èèyàn, ẹ̀yin tún wá lọ torí wọ́n fún yín lówó, ẹ ò listen. Bàbá yẹn láwọn ń rojọ́, wọ́n ní wọn ò gbà, ẹ dẹ̀ fi ìyà ìtọ́, ẹ dẹ̀ fi jẹ wọn lórí nǹkan wọn, lórí pọnmọpọnmọ ètè. Ìkà níyìn o, ìkà níyìn o. Abálájọ tátúbọ̀tán yín ò ṣe ń dà, àtúbọ̀tán yín ò lè dà. Ibẹ̀ yẹn nìkan mà kọ́ ni mo ti ẹ lọ. Ẹ̀yin èèyàn, ibẹ̀ yẹn nìkan mà kọ́ ni mo ń lọ. Nígbà tí bàbá Tinubu lẹ́nìbọ̀dì tó bá ti jí gbé kán má san ransom mọ́, ṣé yẹn náà lè work? Ṣebí torí wọ́n kó wọn lọ́gbọ̀nlọ́gbọ̀n massively òun lẹ ṣe yẹn. Individually àwọn tó ń jí gbé ní kankan, gbogbo bọ́ọ̀sì tó ń gbé lot everything, ṣáwọn ẹni ẹlẹ́ni àwọn family wọn ò ní wá ransom san. Ibẹ̀ kọ́ ni mò ń lọ, ibẹ̀ ní kọ́kọ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Nígbà tí bàbá Tinubu president, the present president of Nigeria, ọmọ olódò dẹ, wọ́n pàṣẹ. Bàbá Ọbásanjọ́, ẹ wá, ẹ bọ̀rọ̀ o, ẹ ló dádì. Ẹ jọ̀ọ́ sà, what can fa? Èmi ń béèrè ni o, kí ló kàn yín? Ṣé bẹ́ẹ̀ ti ṣèjọba ti yín? Ìgbà tẹ́ wà, ẹ mọye ìgbà tẹ́ ṣèjọba Nàìjíríà, tí ẹ bá mọ̀ nǹkan tẹ́ fẹ́ dá sí, ẹ sì sinmi. Ẹ sinmi. Bàbá Ọbásanjọ́, president ní bóun ṣe máa ṣe tòun nìyẹn pé ẹni ọ̀daràn agbésùmọ̀mí tó bá jíyàn gbé kán má fún wọn lówó mọ́, kán declare wọn ní tẹ́. Bàbá, ẹ̀yin fòfẹ̀rẹ̀ bọ́ síta. Torí nǹkan tẹ́ ẹ̀ sọ ń bì ní ò padà yé mi o. Bàbá, ẹ̀yin wá sọ wípé you can't tackle banditry àtàjínigbé without addressing unemployment. No, bàbá Ọbásanjọ́ jàre, ṣé ẹ̀ ń support àwọn ajínigbé agbésùmọ̀mí ni? Torí àárín yẹn ò fẹ́ yé wa, àwa ọmọ Yorùbá ń béèrè lọ́wọ́ yín sà. Bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé yẹn, ó dùn mọ́ yín nínú. Ẹni federal government yẹn bàbá Tinubu kò lè tackle banditry àtàjínigbé láì àdírẹ́sì unemployment. Ṣé wọ́n sọ wípé bàbá Tinubu ló create unemployment ni? Àtìgbà tẹ́tí wà ń bẹ̀ ní unemployment ti wà sà. Ti Buhari ìgbà tó fi lọ tó lọ ọdún 7, iṣẹ́ mélòó ló create? Àbẹ́ ti gbàgbé nígbà tí Buhari sọ̀rọ̀ wípé àwọn tó ti ẹ̀ ń lọ school different batch ẹ̀ ń kàn jáde ẹ̀ ń graduate kò sí iṣẹ́ lè ó ní every ministry ó ti kún àkúnfàyà kò sí iṣẹ́. Bàbá ọ̀kan lè sọ pé kán ṣọ́ọ̀tì Nigeria school down ni tẹ́ bá wá rí tán sojú educational system wọn tó dojú ẹ̀ délẹ̀. Kò sí iṣẹ́, graduate kan sùn lọ bí wèrè. Ìwọ tó bá ti lè lọ wá bó ṣe máa create kankan fúnra lára ẹ̀kọ́, you know, your own. Bàbá, ṣé wọ́n sọ wípé bàbá Tinubu òun ló dá unemployment sílẹ̀? Ìyẹn ìkíní. Ìkejì, ṣé wọ́n sọ wípé ẹ dúró ná, ó dìgbà tí bàbá Tinubu bá create employment tán dá ilé iṣẹ́ sílẹ̀ pẹ̀rẹ̀pẹ̀tẹ̀, ìgbà yẹn náà tó lè takú àwọn agbésùmọ̀mí ajínigbé? Bàbá, ó kù díẹ̀ káàtó. Èwo lọ̀tẹ̀ àṣekúdórógbó gan. Ẹ ti like ọ̀tẹ̀ jù ẹ̀yin ọmọ Yorùbá. Wọ́n ti lè ṣọ̀tẹ̀ jù, ọlọ̀tẹ̀ ni yín. Ẹ bá mi kọ síbi comment section. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ ti lè ṣọ̀tẹ̀ jù, ọlọ̀tẹ̀ ni yín. Ọ̀tẹ̀ ò dá, ẹgbẹ́ tẹ̀lẹ̀, àní ẹ yé ṣọ̀tẹ̀ mọ́. Ẹ yé ṣọ̀tẹ̀ mọ́, rìkíṣí ò pé. Àgbààgbà ilẹ̀ Yorùbá, ọ̀tẹ̀ ilẹ̀ ṣe títí tẹ́ fi ń bayé wa jẹ́. Ọ̀tẹ̀ ilẹ̀ ṣe títí rìkíṣí àtàbòsí ilẹ̀ ṣe títí ilẹ̀ Yorùbá polúkúrú muṣu. Ẹ gbàgbé ọ̀tẹ̀. Ẹ tiẹ̀ bẹ́ẹ̀ ṣe dàgbà tó gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ kì í ro ọjọ́ kan ìjọ̀kan tẹ́ máa dijú tí ò ní lè là mọ́ ni. Ìrokúrò yín o, ẹni bá rokúrò mi kó ní ìṣòwájú o. Ṣé ọjọ́ orí, because ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà wọn bàbá àbí kò ń ṣe bàbá Ọbásanjọ́ tí wọ́n ṣe bí 88 years àbí how old lẹ celebrate lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọjọ́ àti sùn. Tẹ́ bá wá rí wípé ọ̀rọ̀ tí bàbá Tinubu sọ yẹn bó ṣe kinní kan, ṣé dandan ni ká ẹ sọ̀rọ̀ ni? So bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé tí wọ́n pa àwọn èèyàn yẹn nísìn, ó dùn mọ́ yín nínú. Ẹ má jẹ́ sọ wípé ìkà ni yín sá o. Ẹ má jẹ́ sọ mi sọ bẹ́ẹ̀ o. Ẹ má sọ bẹ́ẹ̀ o. Ẹ má sọ bẹ́ẹ̀ o. Kò dáa o, kò dáa o. Ìwà burúkú ni o.
ìwà burúkú kò dára ìwà ìbàjẹ́ kò má tọ́ sáwa ọmọ ènìyàn ìjà ìlara kò dẹ̀ tọ́ bọ̀rọ̀ o ègbèrè o ẹgbẹ́yẹ̀wò ẹ yé ṣọ̀tẹ̀ ara yín bàbá Tinubu bàbá Ọbásanjọ́ táàmù tẹ jẹ president ti kọjá ẹ sí mi agbájá ẹ kúkú accept ẹ sí mi náà ẹ kúkú ti sọ fún wa pé you are more one Nigeria than Yorùbá ẹ yẹ fi wá sílẹ̀ tẹ́ bá fẹ́ bá wa dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ tá à ń sọ yìí pé kíní kan ẹ jọ bàbá Ọbásanjọ́ ẹ ṣọ́ra yín o Tinubu wà ń bẹ̀ ẹ yò ìgbà tiẹ̀ ni ẹ jẹ́ kó ṣe ìyẹn ìkíní ìkejì ẹ ti ní experience jù wọ́n lọ fine all well and good tó bá ní àwọn nǹkan tẹ́ lè fi support wọn positively ó ní ká ẹ mú lò ṣùgbọ́n tẹ́ bá dẹ̀ rí wípé ẹ ready láti support wọn kò ń ṣe pé ẹ̀yin ló yẹ kẹ́ máa tákù wọn ṣé àwọn northerner lẹ̀ ń jà fún ni torí mi understand yín tó bá dẹ̀ lọ́mọ Yorùbá kọ̀ọ̀kan tó bá arrest tọ́wọ́ bá gbámú wípé ó ń jíyàn gbé òun náà ti di tẹ́ torí nǹkan tó gbogbo nǹkan tó wà lẹ́yìn tó ṣe jẹ́ pé jíjínigbé òun ló lọ yàn láàyò òun náà ló fi máa lọ ṣẹ̀wọ̀n ìwọ ọmọ Yorùbá torí wọ́n ní àwọn bàbá àsàlẹ̀ nílẹ̀ Yorùbá lára àwọn baálẹ̀ àtàwọn ọba kankan àtàwọn àgbààgbà kankan tó ń dúró tì wọ́n lẹ́yìn anybody tó bá mú tó bá cast yín ẹ ṣẹ̀wọ̀n wọ́n á declare yín ní tẹ́ yes bẹ́ẹ̀ ni àwa máa mọ ọ̀pọ̀lọpọ̀ information tó máa ń lọ kì í ṣe Bororo nìkan àwọn ọmọ àlè kan ti wà nílẹ̀ Yorùbá táwọn náà yàn láàyò gbogbo ọmọ tó bá ti wá mú kẹfìyà jẹ bọ bàbá Ọbásanjọ́ èyí tẹ́ ṣe ikú díẹ̀ káàtó. The former president, who described himself as a madman for agriculture, said there was need to promote agribusiness for food security, nutrition security, employment, wealth creation, poverty elimination, and income generation, particularly foreign exchange. Baba, any former president who described himself as a madman for agriculture said there was need to promote agribusiness for food security, nutrition security, employment, wealth creation, poverty elimination, and income generation, particularly foreign exchange. According to him, the drive towards food security in the country must encapsulate food availability, affordability, and as Baba Eduro Gona. Farm yín ní Ogun State ṣebí Ṣàngó Ọ̀tà náà ní fáàmù yín wà wọ́n dẹ̀ lẹ́ ń ṣiṣẹ́ yẹn dáadáa ó bá jẹ́ pé ní fáàmù yín gan-an bó ṣe ló tóbi tó ṣé kò yẹ kó lè supply gbogbo àwọn Ogun State iṣẹ́ Ogun State wá pọ̀ ju nǹkan tí fáàmù yín lè supply ni ẹ̀yin ọmọ Ogun State ǹjẹ́ mò ń bi yín ní ẹjọ́ ẹ bá mi kọ síbi comment section bí mo kàn fẹ́ béèrè ní sàmà ẹjọ́ ní fáàmù àti ọdún tá ti ń gbé pé bàbá Ọbásanjọ́ ń ṣe farming l'Ogun State ǹjọ́ ẹ ti benefit nínú farming yẹn ẹ̀yin ọmọ Ogun State ẹ bá mi kọ síbi comment section ṣé ẹ ń benefit ń bẹ dáadáa bàbá báwo ẹni ẹ wo gbogbo nǹkan tẹ́ sọ kalẹ̀ báwo làwọn èèyàn ṣe fẹ́ lọ sóko ìwọ̀nba àwọn tó fẹ́ lọ sóko báwo náà ṣe fẹ́ lọ sóko nígbà tí àwọn Fúlàní lé wọn lórí oko ṣé yín ò rí wípé pílánù kan wà ní kò ṣojú lásán kò nọ́mọ̀ náà kò nọ́mọ̀ ẹ lọ lé àwọn èèyàn kúrò lórí oko kí wọ́n má dáko kán lè jẹun bàbá kí ló dé tẹ́ ò tákù ìyẹn because tí ìyẹn bá stop nísìnyí táwọn èèyàn lè lọ sóko tí wọn ò tó àyè wà tí everything wà security wà tó lè lọ láti lọ dáko tí ò ní mú ikú dání fún wọn tí wọn ò bá wá lọ sóko àtúnyí ọwọ́ BRT wá sọ fún wọn wípé ìgbà tí ò sí security ẹ pariwo security ti wà ó yá oko àwọn tá bá máa ìwọ̀nba tá bá ní láti empower àbí one way or the other support ṣùgbọ́n nígbà tí security ẹ̀ta la fẹ́ eradicate tẹ wá ń di bàbá Tinubu lọ́wọ́ mú nísìn wípé kó kọ́kọ́ lọ fèsì unemployment kan tó fèsì àwọn ajínigbé sùnmọ̀mí ṣé ní nọ́ọ̀tì ṣebí wọ́n ń dáko burúkú ṣebí wọ́n ní rice pyramid ṣebí ẹnu ọjọ́ mẹ́ta bàbá Ọbásanjọ́ ní Jídé Sanwó-Olú gọ́vnà Lagos State lóyè partner pẹ̀lú Niger State
fún farming, fún food supply fún Lagos State. Kò dẹ̀ pẹ́ lẹ́nu last week ibẹ̀ la gbọ́ pé wọ́n tún ti lọ strike ní Niger State ibẹ̀. Ṣé ó níbi tó ní freedom tó ní security ní the whole of ilẹ̀ Yorùbá Nàìjíríà ni? Tó bá wá sọ wípé anybody tó bá jẹ́ agbésùnmọ̀mí tó bá mú wọn pé kán declare wọn, ẹ̀yin wọ́n sọ wípé ẹ wò kò yẹ kó jẹ́ ẹ̀yin o, kàn réyàn sọ fún yín, èmi á sọ fún yín bàbá Ọbásanjọ́, ẹ sì mi agbẹjá. Bàbá Tinubu èyí tẹ́ sọ yẹn àwa like ẹ̀. I like ẹ̀. Bàbá Tinubu ṣé rí tẹ́ bá fẹ́ fẹ̀dọ̀ lórí òróòro lórí ọ̀rọ̀ insecurity ní Nàìjíríà. Bàbá Tinubu ẹ lọ gbé Gumi. Because ó ní powerful connection pẹ̀lú àwọn wèrè yẹn. Ẹ lọ gbé káìtì mọ́lé. Ẹ fojú ẹ̀ dánrin. Yes. Tẹ́ bá ti lè gbé wọ́n máa strike o. Bẹ́ẹ̀ bá gbé Gumi wọ́n strike gan. Ṣùgbọ́n ẹ ti máa prepare kẹ́ tó lọ gbé Gumi. Ẹ ti prepare wọ́n máa strike. Ẹ fi wèrè pàdé wèrè fún wọn, ẹ fi wèrè pọ́ọ̀tù wèrè fún wọn báyìí. Èyíkéyìí tẹ́ bá ti gbé inú wọn ó yá ṣe kinní yẹn fún wọn. Ẹ rí i pé á reduce. Bí ò bá tẹ̀ lè lọ pátápátá á reduce gan ni. Bàbá Ọbásanjọ́ ẹ má ever try láti wá bá wa sọ orú nǹkan báyìí mọ́ o. Tẹ́ bá fẹ́ fi everything torí àmọ́ gbogbo yín àti bàbá Tinubu irú kankan yín. Gbogbo yín la mọ̀ wípé gbogbo nǹkan pátápátá lẹ máa fi ń jẹ àwọn northern lẹ máa fi ṣe sacrifice fún àǹfààní ara yín kò ń ṣe àǹfààní ara wa. Ẹ lọ stop ṣe bẹ́ẹ̀ o. Torí ìsìn ìwọ̀n bá tá sọ yín sìn àwọn ọmọ yín sìn wọ́n á níṣe là ń bu yín à ń sọ̀rọ̀ sí yín. Ó dáa ẹ̀yin sister and brothers mi ta close tẹjọ́ ọmọ bàbá Ọbásanjọ́ ẹ máa ní pé dára máa dá sí ọ̀rọ̀ bàbá pé kinní kan ṣé ilé tí bàbá sọ yẹn náà ṣó dáa báyìí ẹ bá mi send message kó dọ́dọ̀ bàbá màá send sí gbogbo yín ẹ bá mi send kó dọ́dọ̀ bàbá Ìsinmi Agbájá Tinubu kọ́ ni ó jẹ́ kí iṣẹ́ má sí ní Nàìjíríà tó bá lò kọ́kọ́ fẹ́ eradicate àwọn ọmọ àlè agbésùnmọ̀mí ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ kó rí eradicate ká wá wò ó tí security bá ti wà tá a dẹ̀ rí wípé kò sóúnjẹ àwọn èèyàn ti ní oore ọ̀fẹ́ láti lọ sóko láti dáko oko etílé oko jíjìnà oko gbogbo everything tó hàn bá wá lọ àwa mọ̀ wípé àwọn aráàlú ní ọ̀lẹ àbíkọ́ òkú lábẹ́ àádẹ́lẹ̀ mọ́ bá ṣe máa kó fúnra wa ṣùgbọ́n lórí eléyìí ẹ má gbógun ti o ẹ má gbógun ti Tinubu o ẹ má gbógun ti Tinubu wọ́n ní bó ṣe fẹ́ ṣèjọba ò nìyẹn ẹ sí mi jọ ṣe bẹ́yìn náà ṣe ti yín. ó ti fẹ́ máa bọ́ sí jà máì tí jàjà anyway ṣé nǹkan tí wọ́n ṣe fún bàbá Pópóọlá ṣe rí ti bàbá Pópóọlá yẹn báyìí wọ́n padà gbọ́ níta ǹjẹ́ mo yí àwọn èèyàn tó máa ṣe fún tó jẹ́ pé anybody ò ní gbọ́ rárá nǹkan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gan ẹni bá bà ló mọ̀ má gbàgbé láti bá mi drop comment ẹ sábẹ́ fídíò yìí bá mi share ẹ lọ má sì gbàgbé láti bá mi thumb up on this particular video ẹ ṣeun gan ni o comment sábẹ́ fídíò subscribe to my YouTube channel I need your support ẹ ṣé.